Hmm. Àwọn symptoms menopause wọ́n pọ̀ gan o, wọ́n pọ̀ gan. Ṣùgbọ́n one thing tí màá fẹ́ sọ fún wa ni pé kò di dandan wípé torí everybody tó wọ menopause ló ní gbogbo àwọn symptoms yẹn. No, just like irú èmi, gbogbo pé èèyàn fẹ́ ṣe menses, inú ń ro, kíní kan ṣe, mi ì rí mi experience ẹ̀ rí títí. So the same way náà kò ń ṣe gbogbo wa ló máa dà yẹn pé okay, orú kan dàbò mí, òtútù mú mi nígbà tí òtútù mú gbogbo àwọn ará ayé, àbí mo kàn bẹ̀rẹ̀ sí ń làágùn wọ̀m, àbí mi ò rórun sùn, àbí nǹkan kan rìn lẹ́yìn mi. Gbogbo àwọn symptoms yẹn mo sì máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan méjì máa sọ fún wa ní orí bíbá iná ní tẹ́ bá stay tuned. Ẹ lọ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín tẹ̀ mọ́ pé wọ́n ti ń wọ 38, 40, 45, 50, especially tí oríṣiríṣi ń ṣe wọ́n, kẹ́pẹ́ wọn wá sí orí bíbá pé ó yá, torí pé Olúwatóyìn Labalábá máa drop ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But tẹ́ bá ní any ìbéèrè, ẹ lè béèrè lábẹ́ fídíò yìí, àbí kẹ́tì ẹ̀ kàn sí mi ní privately láti sọ nǹkan náà. Kò dẹ̀ sí tìjú ń bẹ̀, ẹ má jẹ́ àtijú pé ọ̀rọ̀ báyìí ni. A closed mouth is a closed destiny. Ẹ sọ nǹkan tó ń ṣe yín káwọn èèyàn kán bá lè bá wa dá sí, because ó lè má jẹ́ any big deal, really.